mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé mo gbàdúrà àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wa sílẹ̀ iṣẹ́ ìṣe wa ò ní dìbàjẹ́ àárín àwa àti Ọlọ́run ọba kò ní dàrú láṣẹ Èdùmàrè báàrin àwa àti èèyàn bá dàrú kò sí pírọ́blẹ̀mù ńbẹ bí n bá báàrin mi àti èèyàn bá dàrú mi ò ríro àárín mi àtọlọ́run ńlọ mátà jù kó má dàrú ní tí mo fi ń wu Ọlọ́run kó má bàjẹ́ kẹ́ni mo fi wu Ọlọ́run mi ní tí mo fi wu Ọlọ́run ò yé mi láàrin ẹgbẹẹgbẹ̀rún èèyàn tọ́lọ́run bá fi dá mi sí láàrin ẹgbẹẹgbẹ̀rún èèyàn tọ́lọ́run ọba fi fún mi ní àlàáfíà tó pé láàrin ẹgbẹẹgbẹ̀rún èèyàn tí gàárì mi fi ń bọ́ sásìkò oore ọ̀fẹ́ mórí àánú mórí gbà oore ọ̀fẹ́ ọ̀hún náà ni mò ń gbàdúrà kọ́mọ̀ sí Akanda lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò special program ńlẹ́lẹ́yìí tí mo fẹ́ ṣe ó ti wà lọ́kàn mi ti pẹ́ ṣùgbọ́n mò ń fò ó dá mò ń dájọ́ sí kí ni tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí anybody tó dìbò fólóṣèlú yìí ó nígbàgbọ́ nínú ẹ̀ ni pé yóò ṣe ohun tó ń fẹ́ a nígbàgbọ́ nínú àwọn òbí wa tó rán wa lọ iléèwé nígbàgbọ́ nínú wa pa àmúnú àwọn dùn agbógo òdílé ga wọ́n nígbàgbọ́ wípé a ṣe fáwọn jẹ lọ́jọ́ iwájú wọ́n nígbàgbọ́ pé bàbá dàgbà tá a dògbó ọmọ ẹni ní gbéni lárugẹ lọ́jọ́ ogbó ẹni ìgbàgbọ́ la nínú èèyàn tá a fi ń tẹ̀lé àwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ mi tí wọ́n ń fètò mi ṣeré ìgbàgbọ́ wọn nínú mi àwọn tá a jọ ń ṣiṣẹ́ tá a jọ ń jẹ tá a jọ ń mu ìgbàgbọ́ la nínú ara wa àwọn tí wọ́n bá wa dòwò pọ̀ wọ́n nígbàgbọ́ nínú wa ni àwọn tí wọ́n ń polówó ọjà lọ́dọ̀ wa ìgbàgbọ́ wọn nínú wa ìgbàgbọ́ kó tó di pa bẹ̀rẹ̀ sí sin lọ́hùn ìgbàgbọ́ la ní nínú ẹ̀ mo wá fẹ́ béèrè wípé ta ló nígbàgbọ́ nínú wa gangan ta ló nígbàgbọ́ mọ́ gbàgbé o ta ló nígbàgbọ́ ta la gbàgbọ́ kí la gbàgbọ́ kí là ń gbà á gbọ́ ṣé lóòótọ́ la gbà á gbọ́ so ìgbàgbọ́ now ẹjá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí à ń sá lọ bá tàbí tí ẹ̀ ń sá lọ bá because èmi Àkàndá ọ̀rọ̀ Awikonko ò léèyàn méjì tí mò ń sá lọ bá Ọlọ́run alààyè ni kò dẹ̀ sọ fún mi pé bìkan ló ń wà kí n wò ń wá bẹ̀ òye yé mi wípé inú ọkàn mi lọ́lọ́run ọba mi ń gbé arínúròde ni olùmọ̀ràn ọkàn he knows the end even before the beginning gbogbo tí ẹ̀dá bá fẹ́ ṣe kó o tó dáwọ́lé Ọlọ́run ti mọ̀ ibi tó yọrí ẹ̀ sí Ọlọ́run ọba mi ti mọ̀ ńgbà tí mo ti wá mọ̀ wípé ẹnìkan ṣoṣo náà lọ́mọ gbogbo ẹ̀ tẹ́lòmíì ò tún mọ̀ mọ́ kò sí wòlíì tó lè sọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí mi lónìí fún mi lábẹ́ bí tí wù kó ríran tó ṣùgbọ́n Ọlọ́run ọba mi mọ̀ ó lè má sọ jáde bọ́ bá sọ mo lè má gbọ́ àti pé àìmọ̀ tí ó ṣẹlẹ̀ níṣẹ́jú kan sí ìsìn lọ́lọ́run ọba fi ń jẹ́ Ọlọ́run ńlọ́jà àgbàgbọ́ ńlọ́jà níbẹ̀rù ẹ̀ like I said ọ̀rọ̀ ìgbàgbọ́ ló mú mi gorí òkè lọ mo bọ́ lọ́wọ́ ọ̀tá tó mi ṣe bí ọ̀rẹ́ sí mi ọ̀nà ìgbàgbọ́ ló mú mi gorí òkè lọ o bàbá. ìgbàgbọ́ now mo ní ká bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn tí à ń sá tọ̀ tá à ń sá lọ bá àwọn ìwo là ń sá tẹ̀lé gan à ń sá tẹ̀lé pastor prophet olùṣọ́ bishop evangelist venerable reverend catechist father lóríṣiríṣi ọ̀nà we go to them
for spiritual help. We go to them for counseling. Bí nǹkan bá dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú yóò ti dọ́dọ̀ pásítọ̀. Mo bóyá ń ṣe mí nínú àgọ́ ara, mo bọ́kọ mi ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Pásítọ̀, ọ̀rọ̀ ìyàwó mi ti sú mi, mo ti ní sùúrù, ó ti sú mi. Wọ́n á kà mí dáhùn kankan. Ká dọ́dọ̀ àwọn àfáà, bóyá àfáà tí ń tẹyàn rìn, èyí tí ń fa tẹ̀sùn bá àbẹ́yìí tọ́jẹ́ pé yóò sọ pé òun bá ń hàn tú ni. Ká gbàbẹ̀ dọ́dọ̀ àwọn oníṣègùn, àwọn babaláwo tí wọ́n ń dífá, tí wọ́n máa pé ẹbọ kan yọ sí wa, ètùtù kan yọ sí wa, ntí ó gbà lélẹ̀ yìí. Ìgbàgbọ́ ńbo ni kí n ti gbé bẹ̀rẹ̀? Ẹ̀já bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn pastors. Now, ṣé lóòótọ́ làwọn pastor ni wọ́n nígbàgbọ́ nínú nǹkan tí wọ́n ń preach fún wa? Ṣé wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ni aláàbò ẹ̀dá? A jẹ́ pé tóyèdèpọ̀ bá gbà bẹ́ẹ̀, tádébóyè gbà bẹ́ẹ̀, tí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá yẹn tí wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ pọ́lọ́run láláàbò ẹ̀dá, that means wọn ò ní ìdí security kankan láti mọ tẹ̀lé wọn káàkiri. Wọn ò ní ìdí ọlọ́pàá, wọn ò ní ìdí mobile police, wọn ò ní ìdí kánìkan kó gbébọn tẹ̀lé wọn lẹ́yìn. Ó yẹ kí wọ́n fi ààbò ara wọn sọ́wọ́ ìṣọ́ Ọlọ́run. Ṣé wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run bẹ́ẹ̀ yẹn? Ṣé wọ́n gbàgbọ́ wípé ó lè dáàbò bo àwọn? Again, ká ní pásítọ̀ wa, àwọn tí wọ́n pera wọn nílé ìránṣẹ́ Ọlọ́run in general, wọ́n bá nígbàgbọ́ pé olùwòsàn bí Ọlọ́run ò sí, àti pé àdúrà máa wo ni sàn. Wọ́n wá ń ta òróró fún ọ. Òróró yìí o, òróró òwòsàn ni o. Wọ́n rà kẹ̀tíkẹ̀tí 50,000, 100,000, 200,000. Wọ́n wá nígbà kí ìgbà bọ́mọ bá dákú ẹ̀rọ sí lẹ́nu. Gbà kí ìgbà tínú bá yọ ọ́ lẹ́nu, mugun síbí kan bẹ̀, àbí kò fìdérí sẹ́mu. Gbà kí ìgbà tí nǹkan rìn káàkiri inú ara, tí nǹkan kan bá ń ṣe ọ́, òróró ìnìkan ọmọ ṣẹ́ṣẹ́ nu. Ǹjẹ́ àwọn gangan mu òróró yẹn tí nǹkan bá ń ṣe wọ́n? Ṣé wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ bí ìwọ tí wọ́n tà fún àbọ̀n fi ṣe business? Because ká ní àwọn tó jẹ́ olóṣèlú, àwọn olórí wa nígbàgbọ́ nínú education system wa, kò yẹ kí wọ́n rán ọmọ tí wọ́n lọ òkè òkun. Ẹ má tí ì jẹ́ kí n kó lórí àwọn pastors, lórí àwọn tó pera wọn níránṣẹ́ Ọlọ́run. Pastor rẹ ta sticker fún ọ lọ́dún, wọ́n wá ní sticker yìí o, gbogbo ọmọ àjọ lọ́gbọ́dọ̀ ni o, torí pé protection ni o. Ẹ̀yin tẹ́ ti ní mọ́tò, ẹ lẹ́ sẹ́yìn mọ́tò yín tàbí síwájú ẹ̀ níbi gíláàsì tí yóò ti hàn dáadáa. Ẹ̀yin tẹ́ tí ní mọ́tò tẹ́ lọ́kadà, ẹ lẹ́ sára táǹkì ọ̀kadà yín. Ẹ̀yin tí ò ní mọ́tò tí ò lọ́kadà, ẹ lẹ́ sẹ́yìn bíbélì yín. Ẹ máa gbé káàkiri lọ sẹ́niwìà, yóò máa dáàbò bò yín. Sáwọn gangan nígbàgbọ́ nínú ẹ̀. Now, káláwọn tó pera wọn ránṣẹ́ Ọlọ́run, wọ́n bá nígbàgbọ́ nínú bíbélì, wọn ìbá tẹ̀ lọ́rọ̀ bíbélì, because bíbélì sọ wípé ó rọrùn fún ìbákasí ẹ, ràkúnmínú àbí kẹ́tẹ́kẹ́tẹ́ láti wọ ihò abẹ́rẹ́ jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run. But lo and behold, kò sínú ẹni tó pèrè níránṣẹ́ Ọlọ́run lónìí tí ò preach prosperity. Kò sí láàrin wọn tí ò lówó rẹpẹtẹ, tí ò kọ́ mansion, tí ò ní exotic cars, majority wọn tó ní private jet. Ṣé tí wọ́n preach fún wa ni wọ́n practice? Ṣé wọ́n nígbàgbọ́ wípé lóòótọ́ ọ̀run lè rí pásítọ̀ wà, kí ló dé táwọn ń jẹ tiwọn láyé?
báwọn tí wọ́n pera wọn ránṣẹ́ Ọlọ́run bá gbàgbọ́ wípé lóòótọ́ ọ̀fẹ́ la fi fún ni, ọ̀fẹ́ la ó sì fi fún yàn, kò yẹ kí wọ́n gbowó skul lọ́wọ́ àwọn ọmọ iléèwé o, ká tó wá sọ pé owó tiwọn ni yóò tún wá gàjàrà lọ, tágbára mẹ̀kúnnù ò ní ká. Ó túmọ̀ sí báwọn gangan ò nígbàgbọ́ nínú tí wọ́n ń sọ. Ẹni ó yẹ ká kó ọrọ̀ ayé jọ, yín gangan kó jọ. A ka Bíbélì débì kan níbi tó ti ní ọmọdékùnrin kan lọ bá Jésù Kristi, ó ní ẹni rere, olùkọ́ni rere, ó ń kí ni èmi ó ṣe tí èmi ó fi wọ ibi mímọ́. Jésù dá lóhùn pé point of correction o, èmi ò kì í ṣe ẹni rere o. Ó ní ẹni rere kan ò sí bí kì í ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Wọ́n á ní ṣùgbọ́n nípa béèrè tó béèrè o, bó o bá fẹ́ wọ ibi mímọ́ lọ pa òfin mọ́. Arákùnrin ọ̀hún béèrè wípé èwo nínú òfin o? Ìwọ ò gbọ́dọ̀ pààyàn, má sì panṣágà, má sojú kòkòrò, bọ̀ bàbá àtìyá rẹ nítẹ̀lọ́rùn. Ó ní gbogbo àwọn wọn ni mo ti pamọ́ láti ìgbà èwe mi, kí ló tó kù mí kù? Sọ nǹkan míì, gbogbo àwọn yẹn mò ń pamọ́ láti ìbàdàn ti bí mi. What else? Jésù sọ fún un pé lọ ta gbogbo ìní rẹ kó o sì fi tọrẹ fún tálákà, lẹ́yìn náà kó máa tọ̀ mí lẹ́yìn, ó sì wọ ilé mímọ́. Bíbélì jẹ́ kó yé wa pé ọmọkùnrin náà lọ pẹ̀lú ìbànújẹ́ nítorí ó lé ọrọ̀ púpọ̀. Ó túmọ̀ sí pé ọmọkùnrin ọ̀hún kò lè ta ọrọ̀ rẹ̀. Ó wò pé instead tó wọ́n bá fi ta ọrọ̀ kó ń lè wọlé mímọ́, ó bẹ́tà kó ń wọlé dúdú kó wọ́n má ta ọrọ̀ ń lọ. So yẹn túmọ̀ sí pé àwọn pásítọ̀ wa, bíṣọ̀pù tí wọ́n fi exotic cars tí wọ́n fi ń yan gan. Mo rí kan tí wọ́n fún ní Rolls Royce 2 fún birthday. Ó wá yà mí lẹ́nu púpọ̀ jù. So now because tó bá jẹ́bi tí ìlú ti dáa, irú onítọ̀hún yóò tà, yóò ọ̀sẹ̀, yóò tà láti fi ṣe ìtọrẹ àánú fún àwọn aláìní. Coming back to àfà, ẹ̀yin àfà ẹ̀ ǹlẹ́ o, anakumulai, salamu alaikum, waramatullahi wa barakatu, wa alaikum salam, waramatullahi wa barakatu, ẹ̀ ǹlẹ́ ẹ̀kú sí ọrẹ, ẹ̀kú sẹ́ ládá. Sẹ́yìn gangan nígbàgbọ́, ìyẹn wá sọ́dọ̀ yẹn ní yọ̀mọ̀ mu hàntú mélòó lẹ́yìn gangan ti mu láàárọ̀ yìí? Hàntú mélòó lẹ hàn fáwọn ọmọ yín láti mu? Sí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín, ṣé yanrìn lẹ ti ń wò ó? Kí wá ló dé tí ò fi bẹ́tà fún wọn? Because kálẹ̀ lè sọ́ọ̀fù problem àwọn èèyàn, kí ló dé tẹ́ ẹ̀ sọ́ọ̀fù ti tọ̀dọ̀ yín gangan? Problem tàwọn ọmọ yín, problem ti lé yín. Ṣé ẹ nígbàgbọ́ nínú yanrìn tẹ́ǹtẹ̀? Kí wá dé tí ò ṣiṣẹ́ fẹ́ yín? Ẹ nígbàgbọ́ nínú hàntú yìí, ó yẹ kẹ́ ẹ ti mú kínú yín ó ti ta wọn lé, kẹ́ ẹ ti mọ̀ pé ń bí mo mu hàntú dé láyé. Ká wá rí àpẹẹrẹ ibi tẹ́ ẹ mú dé àti àpẹẹrẹ ìyàtọ̀ tó mú bàgbé sí ayé yín. So ǹjẹ́ ẹ nígbàgbọ́ nínú ntẹ́ ń ṣe tàbí tẹ́ ẹ lẹ́ ń ṣe tẹ́ ẹ ní káwọn èèyàn mọ̀ nígbàgbọ́ nínú ẹ̀? Ọ̀rọ̀ ẹ̀sìn Islam ó ti pín yẹlẹyẹlẹ, kò dó sójú kan mọ́. Àwọn àfáà lórí social media ni wọ́n wá ń fara wọn ya báyìí, kò kéwú tó mi, mo kéwú jùlọ, kò mọ kéwú tó mi, èmi mọ̀ jùlọ, kò kétumọ̀, àwa la kétumọ̀, àwa tá a kéwú lọ́dọ̀ àfáà kan la gbóná jù, àwọn tán kéwú lọ́dọ̀ àfáà kan ò gbóná pàápàá. ńbẹ̀ láti rí ẹni tó pèrè láàfáà tó ní ẹlẹ́sìn míì kì í ṣe ọmọ ìyá tóun, mùsùlùmí nìkan ni ọmọ ìyá òun. Ìgbàgbọ́ wo ló ní?
ṣé yẹn wá nígbàgbọ́ nínú fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ? sóní kò ní. náà o babaláwo tí ń gbé fájànlẹ̀ tí ń dífá tí ń gbé ọ̀nà àbáyọ wà, ẹbọ ní ọ̀jẹ̀, ètùtù ní ọ̀jẹ̀, ẹ rà gan aṣọ 7, ẹ rè pupa garawa 7, òbúkọ abàmúrẹ́dẹ́rẹ́dẹ́, ẹ kó gbogbo ẹ̀ wá, àbá ń fi ṣẹbọ sí tutù. mo ní kí n béèrè lọ́wọ́ babaláwo ọ̀hún náà pé sáwọn náà gbàgbọ́ nú ẹ̀. tán bá gbàgbọ́ nú ẹ̀, nǹkan ètùtù mélòó làwọn gangan ti rà sórí ọ̀rọ̀ ayé wọn? ẹbọ mélòó wọn ti gbé lórí ọ̀rọ̀ ìyàwó? ẹbọ mélòó wọn ti gbé lórí ọ̀rọ̀ ọmọ? mélòó nú ọmọ wọn lọ́yàn tó yanjú láì sí pé wọ́n mú kan mọ́kan, láì gbà lọ́wọ́ mẹ́rì, láì parọ́ fáwọn èèyàn, láì lu àwọn èèyàn ń jìbìtì? mélòó nínú àwọn àfáà, mélòó nínú àwọn babaláwo rádà ló nígbàgbọ́ nínú tí wọ́n ń tà fáwọn èèyàn? tí wọ́n sọ pé àwọn ń ṣe fáwọn èèyàn. sẹ́yìn gangan nígbàgbọ́ nú ẹ̀? mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. chọ́ọ̀chì tá à ń lọ, ǹjẹ́ a nígbàgbọ́ nínú ẹ̀? bàbá nígbàgbọ́ ń bẹ̀, kí ló dé tínú wa máa ń bàjẹ́ ńjọ́ tí pásítọ̀ wa gangan ọ̀bá ti wá? inú pásítọ̀ láti nígbàgbọ́ ni àbí inú church? because church remain the same forever. pásítọ̀ yàtọ̀ sí sójà, sójà go sójà come. pásítọ̀ wà, pásítọ̀ lọ, bó ti wù kí pásítọ̀ yóò dàgbà darúgbó tó, yóò kú náà ni, ẹlòmíì ọ̀dẹ̀ tún gbàjọba ń bẹ̀. ẹ má gbàgbé pé ìran dé ìran ní mú wà nínú church. bàbá ṣe ń lọ, bí ìyá ṣe ń lọ, tí wọ́n mọ̀ mọ́ lọ, làwọn mọ̀ mọ́ dàgbà bẹ̀, làwọn náà mọ̀ bímọ ni wọ́n mọ̀ dàgbà bẹ̀. ìran kan ń lọ, ìran kan ń bọ̀ ni. sáà nígbàgbọ́ nínú nǹkan tá à ń ṣe. sáà nígbàgbọ́ nínú ẹ̀sìn tá à ń sìn. sáà nígbàgbọ́ nínú Ọlọ́run. bàbá nígbàgbọ́ nínú Ọlọ́run, kò yẹ ká wọ́wọ́ ẹ̀ jẹ. ìgbàgbọ́ wa sọ fún wa wípé Ọlọ́run ló lówó. bó bá tásìkò tiwa, Ọlọ́run ó ṣe fún wa. àbówó la nígbàgbọ́ nínú ẹ̀. sáà nígbàgbọ́ lórí okòwò wa, ìyá tó bí wa, sáà nígbàgbọ́ nínú ẹ̀? sóun gangan nígbàgbọ́ nínú wa? ọ̀pọ̀lọpọ̀ ń béèrè lọ́wọ́ ara rẹ̀ pé ṣé ìyá òun ló bí òun ṣá? nǹkan ká lóun ló bí òun kò gbọ́dọ̀ mọ̀ ṣe báyìí o. ṣé bàbá òun ló bí òun ṣá? lọ́dẹ̀ wàá kọ́ ń lẹ̀ báyìí. ìyá mi ò wọ ọmọ sùnsùn, bàbá mi ò wọ ọmọ sùnsùn, èmi ò lè rìn lè ilé ìwé o, yóò ti ròpin. àkílẹ̀ lè fẹ́ dà láyé, kò nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn. ìyá ọmọ bẹ̀rù kọ́ ọmọ pàǹsowó, àbí ìyá ń ta ọmọ, ìyá ń pọmọ, ọmọ ń pa ìyá, ọmọ ń pa bàbá, bàbá ń pọmọ. ǹjẹ́ a nígbàgbọ́? ṣé a nígbàgbọ́ nínú ara wa? mi ò rò bẹ́ẹ̀. then àwọn no, ẹ kọ́kọ́ fún mi ìṣẹ́jú méjì. God bless you. MDT Clearing, Freight
and logistics. bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. cargo services wá dúró tán láti nàìjíríà. a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò tán síbẹ̀. MDT clearing services lékìtìntì. àṣẹ tó ń tẹjọba tá a gbà. ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà product sourcing. ìyẹn ni pé à ń ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. ní MDT clearing freight and logistics. akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. ẹ máa bọ̀ lórí iléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 09129074004. bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. please call +16472895364. website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. a tún ti dé bí a ṣe ń dé o. gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ máa ka pépà bò, ẹ kàn sí wa. a ní pákéjì oríṣiríṣi fún yín. a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin. orúkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, apákọ̀ọ́ra á máa tá. ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. ẹlòmíì ò lè fọ́jọ́ ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni, ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777.
777. ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. kí ló fà? ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa. ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí wàrà ṣe sà tọdún ìtútù wọlé dé o. ọ̀rọ̀ ni wọ́n ṣe bilájẹ́ ẹ̀yà àwòrán máa làkúlà sọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan gbogbo ìlú kò wọ́n pariwo ajé tuntun gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ gbẹ́gbẹ́ pé lọ́wọ́ lẹ́nu iṣẹ́ òfẹ́ máa rí tajé ṣe kó sọ̀rọ̀ kó bóde pàdé ìṣẹ́gun ìtàn lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìròyìn gbogbo ìgbà òtún rí jẹ̀rí mi tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́dún rẹ̀ bì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo tó fẹ́ fún ayé rẹ̀ wọ́n ti dáadáa káwọn alálòó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó gbá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwé náà wọ́n ṣàfihàn ẹ̀wọ́ agbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó dé orílẹ̀-èdè Nàìjíríà àtẹ̀yìn tẹ́ wà ní ìpínlẹ̀ orílẹ̀-èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nínú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí fisikali ẹ̀wọ́n fòyà ṣọ̀rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December àwọn aṣọ fídíò kan pẹ̀lú yín tí kálukú dẹ̀ wá ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìn ló pè ní one-on-one fáṣọ ìdè wọn lòdì lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wálé lórí gidi gan ni o àwọn tí yóò máa súnlẹ̀ fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùn àlọ́ fi ṣẹ́ra wọn bóyá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì dé lóyìn ìlú wà tètè pé àwọn hotline wa yìí kò bù sílẹ̀ +2349-1504-91170 tàbí +2349-1504-91169 tó fi mú +2347-0318-54347 ẹ̀yin tí ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ ẹni pè sí iléeṣẹ́ wa láti máa wù a wà ní nọ́mbà 55 OEA compound along Old Ondobole express road adjacent Bona Farm junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́kọ̀ọ́ sí OEA apps and stop spices lórí Facebook at OEA_abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appstrops2019@gmail.com níbi ìwúrí ẹ̀dùn tuntun tó máa wáyé ní December ọmọ ọba ọlọ́mùlẹ́kan lóhùn aláṣẹ OEA apps and stop spices ló ní pé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o èé ṣe. wẹ́ẹ̀lẹ́ káàbọ̀ padà mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ now mo wá ní àwọn olóṣèlú ṣé wọ́n nígbàgbọ́ nínú wa ṣé wọ́n nígbàgbọ́ nínú orílẹ̀-èdè Nàìjíríà pé yóò dáa sáwà gangan nígbàgbọ́ nínú wọn because ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ tá a nínú wọn ló ti sákì ipò tí wọ́n wà wọ́n rí gẹ́gẹ́ bí position láti accumulate wealth gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìyìnrere dà lónìí ó di láti kó ọrọ̀ jọ mo wá mention wípé lọ́jọ́ ọjọ́ bíi Bishop David Oyedepo wọ́n ní wọ́n fún ní Rolls Royce méjì to the best of my understanding Oyedepo himself can afford Benz so now bó bá wá rí bẹ́ẹ̀ ńgbà tí wọ́n fún ní another
ó lè afford Rolls Royce ńgbà tán wá fún ní Rolls Royce méjì pẹ̀lú fleet of cars tó ti nílẹ̀ kì í ṣe nǹkan téèyàn ṣàjọyọ̀ lé lórí sorry o lóòótọ́ ẹni tí fa òótọ́ sí nípe lára mù ṣùgbọ́n where is the humanity? àwọn èèyàn kan lè fẹ́ sàmì lẹ́yìn pé ta ló sọ fún ẹ pé kò ṣe scholarship fáwọn èèyàn, ta ló ní kò fáwọn èèyàn lówó, ta ní kò ló ní kò ràn àwọn aláìní lọ́wọ́, ta ló ní kò ṣe kinní kan sódìgbà tó bá ń pariwo ní ìyẹn nìkan kọ́ níbi tá a ti mọ ẹni tó nígbàgbọ́ nínú Ọlọ́run tó nífẹ̀ẹ́ Ọlọ́run lára àwọn charity works báyìí ó pẹ̀lú mùsùlùmí ń gbààwẹ̀ ó lòun ọ̀dá sọ́mì tá ń fẹ́ sẹ̀rí ọ̀nà fún bó bá lọ́lọ́run rínú jáyé náà ó ròde bó bá jẹ́ pé wọn ò fẹ́ sọ síta ká lè sọ wípé ntọ́wọ́ tó ń ṣe ọwọ́ òsì ọ̀mọ́ ń pa ẹ̀ kò yẹ ká mọ̀ pé wọ́n ra jẹ́ẹ̀tì náà ńgbà tí wọn ò lè sọ̀rọ̀ nípa orí tán ṣe fún yàn ọ̀nà tán gbà ṣe kárí bí mọ̀ pé lóòótọ́ wọ́n ń ṣe ṣùgbọ́n tí wọ́n lè flata jẹ́ẹ̀tì jókòó nù jẹ́ẹ̀tì exotic cars ṣe lé ìṣètò ọ̀hún. now ìkan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè Nàìjíríà insignificant Asian ok tàbí ká sọ pé ẹnìkan ló kọ àkọlé kan sórí Facebook ó ní Christianity is not a primitive accumulation of wealth, an obscene display of opulence. So now ọ̀rọ̀ Rolls Royce ló prompt mi nǹkan ló gbé mi débi ìgbàgbọ́ mo sọ débẹ̀ ni o ọ̀rọ̀ gbàgbọ́ tí mo sọ mo béèrè lọ́wọ́ ara mi ni ìsáà nígbàgbọ́ ṣé lóòótọ́ nígbàgbọ́ wa ń ṣiṣẹ́ bí gbàgbọ́ wa bá ń ṣiṣẹ́ ànímọ̀ gbàdúrà sọ́lọ́run ká tó máa so oògùn tọ́ lẹ́yìn ànímọ̀ kò ní chọ́ọ̀chì ká gbalẹ̀ babaláwo lọ lọ́sàn-án tàbí ká gbọ́ ilé aláàfáà lọ lọ́sàn-án àní kò lásàlátù ká tún lọ ká wòlíì kan mọ́lé àbí ká tún lọ di babaláwo mọ́lé àní yálé pásọ̀ yálé aláàfáà ká tún délé babaláwo ká pé kò ṣàṣìṣẹ́ nu gbogbo ẹ̀ ká ní lóòótọ́ la nígbàgbọ́ nínú Ọlọ́run so ṣùgbọ́n Rolls Royce tán fún dádì wa ó wá mú mi rántí nǹkan kan tí mo ti kà rí ó dàbí ẹni pọ́dún 2017 ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn iléeṣẹ́ tó ń ṣe Lamborghini ni wọ́n invite Pope Francis Pope yìí ń lọ lórí ìjọ Catholic jákèjádò àgbáńlá ayé àǹtá bá dẹ̀ wá ń sọ pé olórí ìjọ Catholic jákèjádò àgbáńlá ayé à ń sọ nípa olórí Christians jákèjádò àgbáńlá ayé ìdá o Catholic ní àbò kì í ṣe Catholic because first church ever Catholic ni ìjọ tán kọ́kọ́ dálẹ̀ láyé rárá tó ń pè ní church o Catholic ni náà fi ń pè é ní Roman Catholic Church. It was invented or created after the fall of Roman Empire. So iléeṣẹ́ tó ń ṣe mọ́tò Lamborghini ló wá invite Pope Francis pé kó wá bá wọn bless new product táwọn ẹ̀sẹ̀ ṣe nígbà yẹn bàbá wa bless ẹ̀ tán wọ́n wá fún ní customized Lamborghini tí wọ́n pè ní Huracan LP 580-2
pé kọ́ máa fi gbádùn sayọ̀. Back then Lamborghini yẹn cost $200,000. so $200,000 bá a bá sí ní ìsìn tó bá jáyé ìsìn ni yóò máa jẹ́ 340 million naira. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run customized car ni o, wọ́n kọ orúkọ Pope Francis sí o. ó yẹ kí Pope ó máa kọ́pà àwọn mọ́tò tó ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́gbẹ́ kan pé Lamborghini ló ń wọ́n máa gùn. ìtàn tí mo kà fi yé mi pé Pope ò gùn rárá. wọ́n fún ní Lamborghini ní 16/11/2017 ọ̀sẹ̀ ọ̀tá ní ọ̀sán ní 12/5/2018. gbogbo owó tó pa ń bẹ̀. so ẹ má gbàgbé pé mo sọ wípé Lamborghini yẹn wọ̀ tí $200,000. ìgbà tí wọ́n ọ̀sẹ̀ wọ́n rí tà ní €715,000. ṣé ẹ gbàgbé euro ju dọ́là lọ o, páǹsì ní owó tó ga jù lágbàáyé. ntọ́wọ́ ti $200,000 wọ́n wá tà ní €715,000. ẹ gbé kí ni Pope fi ṣe ó dẹ̀ ní kí wọ́n pín fún àwọn charity home, àwọn ilé ọmọ aláìníyá aláìní bàbá. ó ní kí wọ́n pín fún 4 charity organizations. ẹni tá a pè ní olórí ìjọ Kristẹni nù. We are talking about ìgbàgbọ́. irú Pope yẹn nìsín ó nígbàgbọ́ pé Ọlọ́run nìkan ní jẹ́ Ọlọ́run. kò wá nígbàgbọ́ pé mọ́tò kan ni yóò fò níyì ńgbà táwọn èèyàn kan ń bẹ nínú àìsàn, táwọn èèyàn kan ń bẹ nínú àìríjẹ, táwọn èèyàn kan ń bẹ nínú àìrímu. ó dẹ̀ mọ̀ pé tó ń bá ọ̀sẹ̀ owó ńlá ni yóò fóun. bó bá jẹ́ ní tó nígbàgbọ́ nínú ọrọ̀ ayé ni ó lè ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kó jèrè lórí mọ́tò kó dẹ̀ kó wẹ̀ sákàǹtì ẹ̀ kó máa fọ́kà pé nínú gbogbo Pope tó ti wà síwájú òun ló ń lówó jù. Like they used to say, Bishop David Oyedepo is the richest pastor in Africa. He doesn't add anything to my life. Àgbájé ló bàbá ẹ̀ lóògùn àǹfààní mọ̀lẹ́bí wọn nìkan ni, owó tó bá ní àwọn ẹbí ẹ̀ nìkan ló ní. Oore tí Oyedepo lè ṣe fún mi ò ní pé kó sọ Covenant University dọ̀fẹ́ káwọn ọmọ mẹ̀kúnnù ó láǹfààní láti lọ ọbẹ̀. mo lè má lọ ọmọ tí ó lọ ọbẹ̀ o, ṣùgbọ́n yóò já àǹfààní ká wá sọ wípé àwọn ọmọ tí ó bá wọ ọbẹ̀ o a gbọ́dọ̀ mọ̀ pé ọmọ aláìní ni wọ́n, bàbá wọn ò lè àfọ́ọ̀dẹ̀, ìyá wọn ò lè àfọ́ọ̀dẹ̀, làwa fún ọ lọ́fẹ̀ẹ́. ìsọmọ olówó láti sọ pé a fẹ́ fún lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ àtún gbọ́dọ̀ rísun dà sínú bú. Bádébóyè bá fẹ́ ṣe dáadáa tó fẹ́ ká rántí òun títí ọjọ́ ayé kó sọ Redeemer University di ọ̀fẹ́ pé after all kò sí ní tó ń tún wá tọ́lọ́hùn tí ì ṣe fóun. Instead tó fi jẹ́ yunifásitì tó wọ́n òun bóyá wọn kàn máa san token tó mọ̀ fi san salary àwọn lecturer tó mọ̀ fi ṣe maintenance. Gbogbo owó táwọn accumulate níbo là ń kó lọ àfihàn reach báǹkì ni mo ní kíní kan billions of naira ní báǹkì àfihàn reach báǹkì ni o. Báǹkì ó fi lóyún dáadáa wọn ó fi wú tiwọn ni wọn ò rówó yá àwọn èèyàn dáadáa wọn dẹ̀ gba interest. Owó tá a bá invest ni yóò tún pawó mi wọlé fún wa lóòótọ́ o. Àwọn olówó yìí tó lówó ń báǹkì
wọ́n ń rí èrè owó wọn tán kó síbẹ̀ o ṣùgbọ́n at the end of the day ńjọ́ tí kú bá dé kí ni yóò ṣẹlẹ̀ sówó yẹn náà ṣé gbogbo àwọn owó tẹ́ kó sí báńkì làwọn ọmọ yín mọ̀ níyàwó yín mọ̀ ṣé ò ní sọnù ṣé báńkì ò ní jèrè ẹ̀ lọ́la ìgbàgbọ́ eléyìí tó dáa jù nínú ìgbàgbọ́ òun náà lèyí tá a ní nínú Ọlọ́run tẹ́ bá wò mí Àkàndá ọ̀rọ̀ Awikonko dáadáa ẹ rí i pé mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìgbàgbọ́ àkọ́kọ́ ni pé mo nígbàgbọ́ nínú Ọlọ́run mo sì nígbàgbọ́ pé ntọ́ bá ṣe é ṣe ni ntí ó bá ṣe é ṣe yóò gbélẹ̀ I am not and never desperate mo nígbàgbọ́ pé gbogbo ntí mo fẹ́ lé ayé kọ́ lọ́wọ́ mi máa tó yes mo dẹ̀ nígbàgbọ́ wípé eléyìí tọ́wọ́ mi bá tó alihamudulilayi èyí tí ó bá tó alihamudulilayi. So Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ mo wá nígbàgbọ́ wípé FM radio station mi pẹ̀lú ògo Ọlọ́run yóò wá in existence bọ́lọ̀ ń bá dá ẹ̀mí mi sí tí mo wà láàyè n ó rí ṣe lágbára Ọlọ́run mo nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí mo bá rí àwọn tí yóò kún mi lọ́wọ́ lé lórí mo nílò ìrànlọ́wọ́ gan-an ìwà nígbàgbọ́ nínú tọ́pọ̀ mo nígbàgbọ́ nínú èèyàn mẹ́ta péré mo nígbàgbọ́ nínú Ọlọ́run mo nígbàgbọ́ nínú ara mi mo sì nígbàgbọ́ nínú èèyàn kọ̀ọ̀kan tọ́lọ́run rán sí mi wọn ò kì í pọ̀ tẹ́lẹ̀ rí mo sọ pé mo nílò èèyàn 500 tó máa support mi with 100,000 naira or more than tó bá jù bẹ́ẹ̀ lọ bí ó bá tó bẹ́ẹ̀ ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò ara bíi bọ́lọ̀ ń bá fi sí yín lọ́kàn fọwọ́ tọ́ yín lọ́kàn tẹ́ wá wò pé jẹ́ ń fọmọ ìsìn lọ́hùn jẹ́ ń fi yìn lọ́hùn jẹ́ ń fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́hun kọ̀wọ́ ọ̀tí ẹ̀ ṣùgbọ́n kí n kàn fi moore Ọlọ́run lásán tẹ́ ẹ fẹ́ bá mi dá sí i ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp kí n fún yín láka nọ́mbà tẹ́ bá ń fi sí +234 904 851 9362 +234 904 851 9362. bọ́bá jáka nọ́mbà mi gangan lẹ fẹ́ Polaris Bank ni o Polaris Bank ni o 40 91 899 393 40 91 899 393. orúkọ tí ń bẹ ń bẹ Awikonko TV and Advertising Company Limited Awikonko TV and Advertising Company Limited. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko Live Awikonko TV. ẹ subscribe sí YouTube channel mi Akanda ọ̀rọ̀ Awikonko TV Akanda ọ̀rọ̀ Awikonko TV. ẹ wá èdè Yorùbá TV Awikonko TV. bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì láti bá mi sọ lẹ́ẹ̀kan sí ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Akanda ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.